Túndé bí àtìrẹ́. Àwa Túndé ọmọ Nàìjà ẹ má rí ọ̀sìn wọ́n láì láì lọ. Ẹ kú àbọ̀ sórí ètò wa lónìí o. Ètò Ṣọ́wọ́nyá ló tún gbòde, ẹ kú àbọ̀. Tá a bá ti ríra ẹni tó bá tójọ́ mẹ́ta ẹkú àti làákìrá ẹni. Mo kí yín ẹkú ọjọ́ mẹ́ta. Ṣàlàáfíà lẹ́wà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń wá. Níbi ètò wa tá a ṣe night of 1000 praises. Àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹjọ́ ń wá. Ọpẹ́ ńlá àdúpẹ́ àdọ́pẹ́dá àdúpẹ́pẹ́ òkun. Délé mi Thomas rèé alóyin lóhùn of Houston, Texas. Kódà ẹ dákun ń bọ̀ náà. ló gbérédé Dayọ̀ Agbọ́lá rèé lórí ètò Ṣọ́wọ́nyá. Ẹ má mà bínú sí wa, ẹ má bínú. Nẹ́tíwọ̀kì wa ló ṣe bátibàti lórí Dayọ̀ Agbo Media Diamond. Bẹ́ẹ̀ náà ló ń yọnu lórí Samis Dayọ̀ Agbọ́lá. Òun la ní kásáré lọ àjọsí, ẹ má mà bínú sí wa o. Yes, a ti balẹ̀ gbàgì sórí ètò wa o. Ètò wa ètò yín Ṣọ́wọ́nyá. Ruth Ọlẹ́dẹ́ Adéjùmọ̀ mo mọ̀ rí yín bó o níṣẹ́ wa. Ẹ kú àbọ̀. Wọ́n ní Ṣọ́wọ́nyá lètò ètò ní Ṣọ́wọ́nyá. Yes kẹ́. Oho. Oh yeah. Délé Thomas gbọ́dọ̀ lókè mọ́. Délé Thomas dé tuntun dé. Ìjìnlẹ̀ orin àti tìrèdè ṣóhun látúndédé. Èrè tí a kò jẹ́ kájọ máa nà gẹ̀rẹ́ máa fàdó. Máa nà gẹ̀rẹ́. Máa nà gẹ̀rẹ́. Máa má nà gẹ̀rẹ́. Àbọ̀rọ̀ tó fọmọ lọ. Àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dẹ́nu ẹ̀ adó dídí. Kíkẹ́ lọ́mọ Onírètí Ìdòwú káì bóò ni. Ẹ mọ̀ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà. Muyideen Àyànkúnlé mo rẹ́yìn náà o. Ó kọjá bẹ́ẹ̀, ó kọjá bìkíáfù. Mo ní mo dúpẹ́ lọ́wọ́ pé tí ẹgbẹ́ ń wá lórí ètò wa, tí ẹgbẹ́ ń wá lórí night of 1000 praises, gbogbo ẹgbẹ́ ń wá lórí àṣálẹ́ ẹgbẹ̀rún ìyìn. Ẹ wò ó Kérésìmesì ti wọlé, ó ti wọlé kálẹ̀. Délé Thomas báyìí lọ o, ó gbérédé. Délé yẹn tún rèé. Ó ṣe mí sí Délé Thomas láàárọ̀ yìí. Mary Animasha ọmọ kí yín o, ẹ kú àbọ̀. Mo ló ṣe mí sí Délé Thomas láàárọ̀ yìí. Alóyin ló ń wọn fún sí Texas. Ọ̀rẹ́ mi kan báyìí. Ẹni ọlá GFS wọ́n ní good night. Ẹ̀yin ti wà lálẹ́ mi dẹ̀ wá wọn àbí? Sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́wà ní àbí Malaysia. Wọ́n ní good night. Alẹ́ ìlẹ́yìn àyín o.
aago kan yẹ kọjá lọ́dọ̀ tí wàá ń rà yín ni délé gbòsókè. Awesome God, mighty God, we give you praise, mighty God, you are highly lifted up. Awesome God, you are highly lifted up, mighty God. You are highly lifted up náà ni adájọ́ ọjọ́ pé adájọ́ ọjọ́ kò àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn náà 1000 praises níbi tá a ti ní àwọn olórin jàkànjàkàn àwọn olórin ẹ̀mí wọ́n wá jọ ẹ̀ wá wọ́n wá o àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wá ẹ̀yin tẹ̀sí ráàyè wá náà àdúpẹ́ lọ́wọ́ yín torí pásìkò yẹn ò jẹ́ káwọn kan ráàyè wá ọ̀pọ̀ wọn ẹ mọ̀ pé àsìkò tá a wà yìí làwọn olórin mọ́ níbi lọ lójoojúmọ́ ó tún wáyé ọjọ́ sátidé ẹni abápè tó bá jẹ́ ni yìí ńlá lóbi fún ni o kò dúpẹ́ lọ́wọ́ yín Fẹ́mi Ìbídàpọ̀ ẹ ṣeun Speechless ẹ mà ṣeun Tósìn àdúpẹ́ o Abímbọ́lá Charles kò dúpẹ́ lọ́wọ́ yín o Rúùtù Àpáta ẹ mà ṣeun Mèrè Akínbóyè ẹ ṣé Máyọ̀wá ọjọ́ ọmọ thank you very much Miracle Praise ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ wá ẹ wò adúpẹ́ lọ́wọ́ yín ẹni abápè tó jẹ́ ni iyì ńlá lórí fún ni adúpẹ́ lọ́wọ́ yín thank you God bless you nǹkan rẹ lámọ̀ bára wa ṣe o ọjọ́ tí nǹkan rẹ bá kàn yín Olúwa bọ̀ níbi yín pamọ́ o adúpẹ́ àtọpẹ́dá adúpẹ́ pé òkun join ní ẹ̀dọ̀ mo rí kí yín o ẹ ṣé àdúpẹ́ Emmanuel lórí keyboard mo kí yín gbogbo yín ẹ ṣé gbogbo ẹni tí ẹ jẹ́ onígbọ̀wọ́ 1000 praises mo kí yín o ẹ ṣeun gbogbo yín tẹ̀ ṣe wá lóore àdúpẹ́ lọ́wọ́ yín Wùmí Àbẹ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ wò òní ọpẹ́ ní èédú àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tán wá àtàwọn tán fún wa ní nǹkan mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ sọ mo kí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o eléníyàn oyin square ty mo rí yín o bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀kú àbọ̀ ṣọwọ́ yá yẹn rèé lórí Dayo Agbola rédíò TV Olúwafẹ́mi Oṣùọlálé OOI ẹ ṣeun o àdúpẹ́ fún planning yín àdúpẹ́ fún àdúrà àdúpẹ́ fún gbogbo presence yín ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá aṣọ nígbàwó ètò náà Dayo Agbola rédíò TV à ń kí yín náà ẹ ṣé o Lesson Services à kí yín ẹ ṣeun àdúpẹ́ Remote Live Printing à kí yín o ẹ ṣeun àdúpẹ́ Prince Collection à kí yín ẹ ṣeun àdúpẹ́ ìwò pọ́n tó tẹ̀lé wa délé ní òjò lápò gbẹrù yọba ń dá fún yín Ọlọ́run ní padà lẹ́yìn yín Glorious Catering Service ẹ màmá ṣeun àdúpẹ́ o ọ̀nà mi àdúpẹ́ lọ́wọ́ yín àwọn Ògúndèjì Òjó ẹ ṣeun ẹbí Ògúndèjì Òjó ẹ ṣé ẹbí Ọláníyan S&T ṣeun Ọláníyan ẹ ṣeun àdúpẹ́ ẹbí Bánkọ́lé àdúpẹ́ Bíṣọ́ọ̀bù Omiṣoro àtìyàwó wọn àdúpẹ́ lọ́wọ́ yín o Alájà Lójé mo kí yín ẹ ṣeun ìyá Fàrídà gbogbo yín mo kí àwọn kalẹ̀ jáyé gbogbo yín mo kí o Fáṣọ̀rántì ẹ ṣé ọkú pásítọ̀ Adéẹ̀sán mo kí yín gbogbo yín ẹ ṣeun ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń rántí yín kọ̀ọ̀kan mo mọ̀ dúpẹ́ gbogbo yín la kí o all we have to say is thank you Lord. What shall I say unto the Father? What shall I say unto the Lord? What shall I say unto the Father? America, first of all. What shall I say unto the Lord? Délé Thomas ọ̀rẹ́ mi ló ń kọrin lọ́wọ́ ohun àlóyìn lóhùn fúnra rẹ̀ ẹ ṣeun àdúpẹ́ Prophetess Aládìṣe ìyá àbíyè mo kí yín ẹ ṣé o ẹ wò ó ọdún kẹfà rèé tá a ti ṣe náà 1000 praises a ṣe kan ní 2013 a ṣe ní 2014 a ṣe 2015 a ṣe 2016 a ṣe 2017
àdúgbò 2018 olúwa ó ṣeun o àdúpẹ́ ọbẹ̀ òsèlẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ó ṣeun ẹnọmọ èyí mẹ́wàá Angela mo rí yí o ẹ ṣé àdúpẹ́ ẹ wò ẹ jẹ́ sáré wọ yàrá kéde wa lọ torí àwọn ibi tá a ti rówó ṣètò náà nù ibẹ̀ láti rí nǹkan kan mékì ẹ jẹ́ sáré wọ yàrá ìkéde ọmọdé yìí ó yá gbóhùnsókè délé òṣè. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayo Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ni bàbá o. Radio TV gbogbo ayé. Wọ́n ń bọ́ lẹ́bùn ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola. Adúta Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola. Radio TV. Baltimore, Maryland, ẹsẹ̀ l'Amẹ́ríkà. Radio TV, Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Hooray! The Point of Grace 2018 of Joy Overflow International Ministries, aka Rabboni House, is here. God of Laughter will feature salvation, breakthrough, deliverance, healing, and lots more. Date is December 21 to 23, 2018 at Rabboni House, 437 Eastern Boulevard, Suite B, Access MD 21221. Time 6 p.m. on Friday, December 21, 5 p.m. on Saturday, December 22, and 1 p.m. on Sunday, December 23. Saturday, December 22, there will be a book launch at the same venue. The books are titled Keys to Covenant Lifting and Politics in the House of the Lord. Ministry, Bishop Felix Owolabi, Bishop Emmanuel Bach Jones, Host Pastor, Reverend Pastor Victor Akiyami. Come and be blessed. Jesus is Lord. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkùn owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Bí màá bá fẹ́ sọ̀rọ̀ níkànnì yìí, Dayo Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méje alẹ́ ni ní Nàìjíríà, agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Samis Dayo Agboola ní Dayo Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Dayo Agboola rédíò TV.
can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agbola Radio TV, Samis Dayo Agbola, Dayo Agbola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agbola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agbola Radio TV, the ultimate in audio visual. Ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Lọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Lọ́yà yìí o ètò tó lóyún ládùúgbò wà lólówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbó kóhùn ẹgbẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Ó lálejò ètò tá a fẹ́ gbọ́ Dayo Agbola rédíò TV. Ó yáyí o ètò tó lórí àgbò wà lólówó ọjà kájé bùgbàjẹ́. Ẹ wo Ṣówónyá lẹ́tọ̀ ètò tẹ́ ẹ fẹ́ gbọ́. Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń datẹ́gùn láàmú. Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ wá polówó ọjà yín o torí pé ìpolówó ọjà làkúnmú òwò. Ẹ wá polówó ọjà kájé bùgbàjẹ́. Adémi ni ìyàwó ọ̀rẹ́ mi bó o ni ìyàwó Adéwálé Ọlọ́lá bó o ni ẹ mà kú àbọ̀ sórí ètò ẹ kú múra Christmas. How they go mo rí yín o Olúwatóyìn Àdìsá mọ́mí tíá bó o níṣẹ́ wà èyí ẹ wà of Maryland èyí ẹ wà of Baltimore mo kí yín o Olúwaṣẹ́gun Olúwaṣọgbọ́n ẹ kú àbọ̀ sórí ètò Ṣówónyá tòní ó máa rẹ̀ gẹ̀gẹ̀ dígẹ̀ ó máa ṣá prápra ó máa látàbọ̀gì àti dé àti balẹ̀ gbàgbàwù let's go there. Ẹ wò ó ojú aago wa ó ti wà ń ṣíṣí lẹ̀ ẹ lè pè wá sórí aago báyìí lórí 443 410 2427 443 410 2427. Ẹ̀yin tí ẹ bá ń pè wá outside America ẹ fi +1 síwájú ẹ̀. Adéwálé Ọlọ́lá àwo tèmi láti Canada ẹ mọ̀ Canada kẹ̀ ń wò lọ Canada. Àwo tèmi láti UK ẹ kú àbọ̀ ọkọ̀ Adémi ní bò ní Happy Monday. Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ àkété ìlú ọgbọ́n ẹ kú àbọ̀ sórí ètò àwọn ti Canada nìyẹn Canada connection bó o ní aṣẹ́nàṣẹ́ 1000 praises wá o àti ìrí Canadian dollar yín ẹlẹ́ẹ̀ máa ṣìpù ẹ̀bùn ẹ̀ ṣìpù ẹ̀ àkútì ṣe Christmas àwọn ọmọ ṣì wọ̀ táfẹ́ gbẹ̀bùn àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀jẹ̀ ìjọ ìwà gbogbo ẹ̀jẹ̀ wo láìfù yẹn náà àdúpẹ́ lọ́wọ́ yín yes Ṣówónyá lẹ́tọ̀ ètò ní Ṣówónyá ẹgbẹ́ orí lókè ẹ̀yìn ẹnu ọ̀nà kí a gbé lókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọba ògo wọlé wá. Ọba ògo wọlé wá. Torí pé lágbọ̀nrín mojú ẹ lọ ọ̀rọ̀ ló wà níbẹ̀. Tí ẹ bá wò ó ọdún kérésìmesì ó ti ń wọlé ọdún kérésìmesì ó ti ń wọlé tó bá ṣe wọ ni Jósẹ́fù ǹjẹ́ wo ti ẹ̀gbà kan bí Jésù sáyé àní ojú aago wa ti ṣí o ẹ lè pè wá sórí ètò báyìí lórí 443 410 2427 443 410 2427 ẹ lè pè wá. Bàbá wa Amos Olúwọlé Ọmọ́túndé ẹ kú àbọ̀ sórí ètò Ọmọ́túndé JP mo rí yín ẹ kú àbọ̀. Ọmọ́tọ́lá Ọmọlọ́lá Olówó Ṣàgbà wọ́n ní welcome sir the Lord is your strength ẹ mọ̀ ṣeun adúpẹ́
gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá sí náà 1000 praises àdúpẹ́ lọ́wọ́ yín o. Amos Olúwọlé Ọmọtúndé JP wọ́n ní ẹkú ètò níbẹ̀ yẹn o. ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ thank God. Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ wọ́n ní ẹ má bẹ̀rù shipment ń bọ̀ lọ́nà wọ́n láwọn ti ṣípù ẹ̀ fún wa tọ́lẹ̀ fún wa. Tàbá rántí pé last week a ní night of 1000 praises àṣálẹ̀ ẹgbẹ̀rún ìyìn ni a máa lóòdù ẹ̀ sórí YouTube láìpẹ́. Ṣùgbọ́n tẹ́ bá lọ sórí péjì wa ẹ sì máa rí ń bẹ̀ ẹ lọ wo live yẹn ó wà ń bẹ̀. A ti sẹ́ndì àwọn fọ́tò kọ̀ọ̀kan sórí status wa ẹ lè lọ check ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní shipment wá ń bọ̀ lọ́nà ó dáa à ń retí ẹ̀. wò ó Aládùkẹ́ ò mo kí ẹ Aládùkẹ́ Ayọ̀ Olúṣesí mo kí yín ẹ kú àbọ̀. Ó kọjá àdìkíámù. Ẹ kí wọlé akíyẹmí ọkọ kíkẹ́ mi bébè mi aláṣẹ. Ẹ ṣé Ọmọ́tọ́lá Ọmọlọ́lá Olówó Ṣàgbà Ọmọ́tọ́lá Ọmọlọ́lá Olówó Ṣàgbà Abọ́lọ́dọ́kọ wọ́n ní Olúwa Olódùmarè Ọlọ́run wọ́n ní well done sir the Lord is your strength. ẹ ṣeun God bless am for you yanfunyanfu. ẹ má má bínú o kámẹ́rà wa ló gbé mẹ́sẹ̀jì kan sójú dábàá dẹ̀ gbé síbẹ̀ wọ́n máa freeze lọ́dọ̀ yín bẹ̀ yẹn òun la ṣe yọ́dànù yẹ́sìkẹ́ ayọ́dànù ni. wò ó gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń ṣe tólúwa bùkún yín bẹ́ẹ̀ lẹ́ máa ṣe Èdùmàrè á máa bùkún yín sí o tẹ́ ẹ bá ṣòwò ẹ máa rere ọjà jẹ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV ẹ máa rere ọjà jẹ́ o. Pleasant Services ẹ máa rere ọjà jẹ́. Robot line printing ẹ máa rere ọjà jẹ́. Queen's Collection ẹ máa rere ọjà jẹ́ o. Glorious Catering Services ẹ máa rere ọjà jẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ lórí ètò ẹ máa rere ọjà jẹ́. Ìdẹ́rìmá Art God's Will ọba Ìdẹ́rìmá Art God's Will ọba mo kí yín o ẹ kú àbọ̀ ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò wa. Kérésìmesì ó ti wà in the mood. Orin Christmas mo fẹ́ play yìí láti Babalonta Digital Studio ibẹ̀ láti ṣe jáde. Samisayo Agbọ́lá yìí náà ló ṣe ní 2016. Orin Kérésìmesì ni oúnjẹ sweet charming Christmas bell. Ẹ bá wa gbọ́ let's go there ó dà. Irọ́ Olúwadé what can fà á kí ló fà á let's go. Sweet charming Christmas bell. Yẹ́misí Olúfádé mo kí yí o ẹ kú àbọ̀. Christmas time ti dé. Christmas song rèé láti ọ̀dọ̀ Samisayo Agbọ́lá to everybody. Tẹ́ ẹ bá fẹ́ kọ́pì ẹ̀ ọ̀fẹ́ la báwọn èèyàn. Ẹ ó dà tí yíyan pè wá sórí ètò 443-410-2427.
eléyìí láti Babalonta Digital Studio. Ṣé ẹ bá fẹ́ kọ́pì ẹ̀ ẹ kàn sí wa a máa fún yín ọ̀fẹ́ la fáwọn èèyàn ẹ pè wá lórí 443-410-2427. Adébóyè jọ Sàlámì Ọmọlára mo kí yín o ẹ kú àbọ̀. Olúṣẹ́gun Adékọ́lá bò ní iṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò. Mo ní tó bá di January 12 ní Baltimore bí a máa ṣe a night with Okunu òṣèré yìí ni Wálé Akóredé ní January 12 máa sọ fẹ́mi fún yín láìpẹ́. Olórin wa Ọlálékan Alájùbà òun náà máa wà níbẹ̀ lọ́jọ́ náà. Mo ní tó bá yẹ pé wọ́n ní Jósẹ́fù ṣé wọ́n lè fàyè lẹ̀ kẹ́bí Jésù ọlọ́mọge tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ ọwọ́ lòun ló lúbẹ́ nìkan tó yè wọlé divine promotion. Mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà ẹ kú àbọ̀ ẹ kú múra Kérésìmesì àbí bá àṣírí yín ní night of 1000 praises. Kò sí wàhálà ẹ sì lè fẹ̀bùn ránṣẹ́ ẹ sì fowó náà ránṣẹ́. Ẹ pè wá sórí ètò 443-410-2427 ojú òpó wa di sí ẹ bá wa sọ̀rọ̀. Tó bá ṣe pé ìwọ ni Jósẹ́fù ṣé wọ́n ó gbà ìwọ ó gbà kán bí Jésù ká ní wọ́n Jósẹ́fù ṣé wàá gbà kán bí Jésù oyún ẹ̀mí mímọ́ sọ máa gbá wọlé. Olórin eléyìí láti Babalonta Digital Studio láti gbé jáde. Samisa Ìyàgbọ́lá yín náà ló ṣe o bẹ́ẹ̀ bá fẹ́ kọ́pì rẹ̀ ọ̀fẹ́ là ń fáwọn èèyàn wá gba ti yín ọ̀fẹ́ ni a máa fún yín kọ́pì ẹ̀ pè wá lórí ètò. Orin Kérésìmesì ni kẹ́ máa gbọ́ lọ́wọ́ bá ṣe rọra ń lọ nínú mọ́tò jẹ́ẹ́jẹ́. Ókè Faith Adéọlá Rogers ẹ bá gbọ́ ilé náà tìbílẹ̀ lélẹ́yìí eléyìí ní Kérésìmesì tún máa dé o Samisa Ìyàgbọ́lá yín náà ni ó lé. Kérésìmesì tún máa dé o ẹ̀yin ènìyàn ẹbí jọ sí iṣẹ́. Kérésìmesì tún máa dé o ẹ̀yin ènìyàn ẹbí jọ sí o. Ẹbí jọ sí ẹbí jọ sí o. Ẹbí jọ sí ẹbí jọ sí o. Kérésìmesì tó máa dé o ẹ̀yin ẹbí jọ sí iṣẹ́. Kérésìmesì tó máa dé o ẹ̀yin ẹbí jọ sí o. Ẹbí jọ sí ẹbí jọ sí o. Ẹbí jọ sí ẹbí jọ sí o. Nítorí ọba ayérayé ni ẹ̀yin ènìyàn ọba láti ìpilẹ̀ṣẹ̀ iṣẹ́. Kérésìmesì tó máa dé o ẹ̀yin ènìyàn ẹbí jọ sí o. Bẹ́ẹ̀ bá ṣe ń fi jó sí lọ́wọ́lọ́wọ́ ẹ bá mi dáhùn ìbéèrè yìí. Tó bá ṣe pé ìwọ ni Jósẹ́fù tó wá gbọ́ pé ìyàwó àfẹ́sọ́nà rẹ ó ní oyún látọwọ́ ẹ̀mí mímọ́ ṣé wọ́n máa gbà á sílé
ṣé wọ́n máa fẹ́ bí Joseph ṣe fẹ́ ẹ pè wá sórí aago ẹjẹ́ àmọ̀ tàbí kẹ́ ẹ táàpù ẹ̀ lójú screen ní kẹ́ ẹjẹ́ àmọ̀ Grace Ọlábísóyè mo kí yín o ẹ kú àbọ̀ mo ní bẹ́ẹ̀ ṣe ń wọlé mo ní bẹ́ẹ̀ ṣe ń wò wá Tóyè wọlé bàbá mo rí yín ẹ ṣé ẹ̀yin Ọlábòmí Sarah ojú adé ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò Kérésìmesì dé ó ti wọlé ó dà. ẹyọ ẹbẹrẹ ẹbí tó sí tó bá ṣe pé wọ́n ní Jósẹ́fù ṣé wọ́n gbòmí tó lọ gbóyún ẹlòmíì wálé tó lóyún ẹ̀mí mímọ́ ni ò ní ní kó gbóyún ẹ̀ sọ́dọ̀ ẹni tó fún lóyún kó gbóyún ẹ̀ sí ẹ̀ lọ a mọ̀ dúpẹ́ lọ́wọ́ Jósẹ́fù o ẹyin tó bá ṣe ìwọ tó ń wò mí o mo àkóbìnrin ní àbọ́kùnrin ni ọ́ ó bá tẹ̀ jẹ́ wọn káwá fi ara rẹ̀ sí pòsíṣàn Jósẹ́fù ṣó gbóyún Jésù lọ́wọ́ ẹ̀ ọ́ gbóyún Jésù lọ́wọ́ ẹ̀ irọ́ ni irọ́ lọ pa ẹ pè mí lórí ètò 443-410-2427 kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn bá wá bá a dá sí Money, Merry Christmas in advance. Babalota, God bless you. Merry Christmas in advance. Ọdún àgbàwà aláyọ̀ àtàlàáfíà. Ẹ wá ṣe ìkéde yín o. Àwọn èèyàn yín tẹ́ fẹ́ kí fún Christmas. Ẹ sẹ́ndì orúkọ wọn sí wa. Owó pọ́kú ni ìkíni fún ọdún. Ó bẹ̀rẹ̀ láti jọ́ Friday. Ìkíni fún ọdún ó bẹ̀rẹ̀ láti Friday. Yes, kẹ ẹ wá kí ni fún ọdún yẹ. Ayabo ayabo. Ara orin tó wà nù track yẹn náà rèé o by Samista Yagbọ́lá tó jáde láti Babalota Digital Studio ẹ wá gba tiyín lọ́fẹ̀ẹ́ let's go there. Àní tó bá ṣe pé wọ́n ní Jósẹ́fù ọkọ Màríà tó wá gbọ́ pé ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ ó lè lóyún tí ò tún mẹ́ tó bò lóyún tó lóyún oyún ẹ̀mí mímọ́ ṣé wọ́n ó gbà á ṣó gbọmọ òun mo ní ká dúpẹ́ lọ́wọ́ Jósẹ́fù o tó bá ṣẹ̀yìn iṣẹ́ yìí lè gbárù ẹ̀ ẹ pè mí sórí ètò kẹjá fomijo omi tó rọ ọ̀rọ̀ 443-410-2427 àgùntàn ẹ pè sínú ẹ pè mí. Ṣé o lè jẹ̀kọ́ méje láì mọ́ bẹ̀ sí?
lè jẹ̀bà mẹ́jọ láì fomi sí. Yéé oúnjẹ kan méje, yéé oúnjẹ kan méje, oúnjẹ kan méje. Báyìí máa ń kọ́ ń gbà wà ní secondary school gbà nù náà ní ọwọ́ kan. Yéé oúnjẹ kan méje tún bá bọ̀. Kọ́lọ̀ ó gbà wá, kọ́lọ̀ ó ṣàánú bá wa ọmọ ẹ̀. Èlígà Kúmúyì mo kí yín o, ẹ kú àbọ̀. Feliz Navidad. Ó dà, kúlẹ̀. Feliz Navidad. Feliz Navidad. Prospero años, felicidad. Feliz Navidad. Ó fi ṣàkùṣàkù tó Feliz Navidad. Feliz Navidad. Yẹ́sìkẹ́, ó ṣe ṣẹlẹ̀ nìyẹn. Feliz Navidad. Prospero años, felicidad. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas. Mo ní tẹ́ ẹ bá wò ó láti wákàtí yìí. Kérésìmesì ti wà nínú afẹ́fẹ́. Kérésìmesì ó ti wà nínú afẹ́fẹ́, yẹ́sìkẹ́. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas. I wanna wish you a Merry Christmas from the bottom of my heart. And so here below, let's keep all bells be swung. Tó bá ṣe pé wọ́n ni Jósẹ́fù ọkọ Màríà, ṣé wọ́n máa gba Màríà tira pẹ̀lú oyún olóyún? Ta ló lè ṣe bẹ́ẹ̀? Tó bá yẹ pé wọ́n ni Ádámù, ṣé wọ́n máa jèso pẹ̀lú ìyàwó rẹ̀ Éfà? Ẹ dá wa lóhùn, ẹ pè wá sórí ètò. Bójọ́kùnrin ni yín, bójóbìnrin ni yín, ẹ pè wá. Ẹ jẹ́ á gbọ́ àìdíà yín. Tó bá yẹ pé wọ́n Jósẹ́fù tóbìnrin kan wá dé. Pàtáyì o, mo mọ̀ lóyún. Áńgẹ́lì kan lọ́mọ̀ wá yọ sí mi. Tó ní wọ́n mọ̀ lóyún o. Nígbà tí n sì á wò lóòótọ́, lóyún bá mọ̀ yọ o. Kí ló sọ náà? Ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí. Tó bá yẹ pé wọ́n Jósẹ́fù, ṣé wàá gba Màríà tira gẹ́gẹ́ bí ìyàwó àtọ́yún olóyún? Sunday Òkèṣọlá, mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Sunday Òkèṣọlá, bò ní. Mo rí yín, ẹ kú àbọ̀. Orí ètò Ṣọ́wọ́nyá náà lẹ́wà láti tàrí Agbọ́dá rédíò TV. Ẹ̀kún olúwo. Àní tó bá ṣe pẹ́yìn ni ẹ̀yin ni Jósẹ́fù, ṣé ẹ máa gba Màríà tira pẹ̀lú olóyún? Tó bá yẹ pẹ́yìn ni ẹ̀yin ni Ádámù, ṣé ẹ máa tẹ̀lé Éfà láti jèso? Ẹ bá wa dá sọ́rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá ń pè láti outside Nigeria ẹ̀rí +1 sí. Outside America ẹ̀rí +1 sí òjé. Ẹ̀yin tó bá jẹ́ Amẹ́ríkà lẹ́ni pé 443-410-2427. Tó bá ti pè yẹn kò sí, a máa gbé ní, a máa gbé ń bí Yes Colombia bóyá jẹ́ nìyẹn. Ẹ ṣé ọ̀gbẹ́ni Sunday Òkèṣọlá, wọ́n ní thanks, yeah, I can hear you, yes I will. Ojú òpó wa ti ṣí sílẹ̀. Dẹ́bí Umar àbúrò mi ọ̀wọ́n bò ní. Abọ̀nkú múra ọdún, àwọn ọmọ ń kọ́ o. Sisi Stella náà ń kọ́. Sisi Stella ń kọ́. Ẹ bá ń kí wọn. Mo ní ẹ lè pè wá sórí ètò. Orí àgọ́ wa ti ṣí.
+1 tẹ́ bá ń pè outside America tẹ́ bá ń pè l'Amẹ́ríkà 443-410-2427. Wúrà ọlá pópó ọlá mo rí yín o, ẹ kú àbọ̀, ẹ kú múra kérésìmesì, ẹ kú múra kérésìmesì. Ẹ jẹ́ sáré lọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa àwọn kó tó di pé ọjọ́ ń lọ. Tẹ́ bá wo aago báyìí, aago méjì kọjá ìṣẹ́jú mẹ́rìnlélọ́gbọ̀n 2:34 lọ́dọ̀ tí wá ń bí. Ẹ jẹ́ sáré ṣe ìkéde kéékèèké kan ká tó padà sórí ètò. Ẹ má bínú, yes sir, let's go there. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndì ó dàgbọ́n kan kàn sí i. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹ kú lélà kára lé ẹ̀rì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Bí màá bá fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí, Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, 7 alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndì ó dàgbọ́n kan kàn sí i. Sọ́wọ́nyá ti dé. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on agbooladedayo68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Dayọ̀ Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, ni bàbá o, ni bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bùrìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Babalonta Rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola Rédíò TV. Baltimore, Maryland, ẹ̀sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Hooray! The Point of Grace 2018 of Joy Overflow International Ministries, aka Rabboni House, is here. Laughter will feature salvation, breakthrough, deliverance, healing, and lots more. Date is December 21 to 23, 2018 at Rabboni House, 437 Eastern Boulevard, Suite B, Access MD 21221. Time 6 p.m. on Friday, December 21, 5 p.m. on Saturday, December 22, and 1 p.m. on Sunday, December 23. Saturday, December 22, there will be a book launch at the same venue. The books are titled Keys to Covenant Lifting and Politics in the House of the Lord. Ministry, Bishop Felix Owolabi, Bishop Emmanuel Bach Jones, Host Pastor, Reverend Pastor Victor Akiyemi. Come and be blessed. Jesus is Lord.
Dayo Agboola Radio TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayo Agboola Radio TV, Samis Dayo Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayo Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayo Agboola Radio TV, the ultimate in audio visual. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday sí Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà ètò tó lóyún ládùúgbò máa polówó ọjà kájé bùgbàjẹ́ láti polówó ọjà tàbí ẹgbẹ́ Dayo Agboola sórí nọ́mbà rẹ̀ +144 376 085 78. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayo Agboola rédíò TV. Sọ́yà ètò tó lóyún lápolówó ọjà kájé bùgbàjẹ́. Lójú tí a lọ irọ́ àti bùbá yẹn pẹ̀lú gèlè skóńtó ló. Wúrà ọ̀la egbòpọ̀ ọ̀la mo rí yín ẹ̀kú àbọ̀. Tèmi Tọ́pẹ́ Òjó ẹ̀kú àbọ̀ mo rí yín o. Bàbá Ọbádáre mo lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe wọlé ẹ̀kú àbọ̀. Ṣáàbíà lẹ́wà. Yes. Adé sórí ètò ìgbé. A ní bí ìṣẹ́jú mélòó sí lórí ètò. Bẹ́ẹ̀ bá ṣe ń wọlé. Ẹ lè pè wá sórí 443 410 2427. 443 410 2427. Kò ní tó báyìí pé ẹ̀yin ni Jósẹ́fù. Ṣé máa gbà kí Màríà ó gbóyún olóyún wálé yín? Ẹlẹ́lẹ̀ lómi gbé tó bá ṣojú ló ń dùn wọ́n ká gba jígí fún wọn. Ṣé torí mi lẹ́nu gẹ́gì ni? Onígèlè yìí. Ẹ̀lọ́mọ̀ wágèlè lẹ̀ Kérésìmesì ti wọlé. Tó bá ti di lọ́la èèyàn mẹ́rin tó bá pè wọlé. A máa fi fìlà ránṣẹ́ sí wọn. Ó yẹ ká tẹ̀lé wá gba fìlà nílé iṣẹ́ wa ní. Èèyàn mẹ́rin tó bá pè wọlé lọ́la lórí ètò. A máa fún yín ní fìlà bàdà kérésì. Ẹ mọ fìlà bàdà kérésì ẹ máa fún yín tẹ́ bá yín pè wọlé lọ́la. Nọ́mbà tẹ́ bá pè sí 443 410 2427. Kódà bí ìṣẹ́jú mélòó tó kù tá a máa kúrò lórí ètò. Tẹ́ ẹ bá pè wọlé ẹ máa wí ní ẹ̀bùn yẹn fìlà náà ni yẹ́sìkẹ́ fìlà kérésì. Ọlágbájá rèé o ọmọ bàbá mùkọ́mùkọ́. Ọlágbájá rèé ọmọ ìyá onípọ̀mọ́. Ọlágbájá rèé ṣóyà bàbá tòló.
bàbá ló ń ta body fix bóyá ẹ ti ń gbọ́ bàbá ló ń ta body fix ilé-iṣẹ́ tí ẹ ti lè rí aṣọ òfìrà tí ẹ ti lè rí fìlà òfìrà tí ẹ ti lè rí gèlè òfìrà tí ẹ ti lè rí bàtà òfìrà tí ẹ ti lè rí ìlẹ̀kẹ̀ àti rùkẹ̀rẹ̀ tí ẹ ti lè rí ẹyin tó bá yẹ pé ẹ ti ẹ fẹ́ rà tẹ́ ẹ fẹ́ rẹ́ǹtì ni torí pé ẹ lè máa ra òfì ní gbogbo patí tẹ̀ ń ṣe ẹ lè máa kó lẹ̀kẹ̀ lé gbogbo lẹ́yìn ń ṣe ẹ lè máa kó rùkẹ̀rẹ̀ sílé gbogbo lẹ́tẹ̀ ń ṣe bàbá ló ń ta body fit rèé ó wà fún yín láti rẹ́ǹtì ó tẹ́ bá fẹ́ tẹ́ bá tiẹ̀ fẹ́ rà á ó wà nílẹ̀ ẹ lè rà á ẹ lè rẹ́ǹtì ẹ kàn sí wa ẹ pè wá sórí 443-760-8578 lẹ́yìn ètò 443-760-8578 ẹ pè wá láti bá àwọn òǹtajà wa sọ̀rọ̀ ẹ bá fẹ́ rẹ́ǹtì ẹ lè rẹ́ǹtì tẹ́ ẹ bá fẹ́ rà ẹ lè rà oríṣiríṣi kọ́lọ̀ òfì tẹ́ ẹ bá fẹ́ ẹ̀yin ẹ ti sọ pé kọ́lọ̀ báyìí lẹ fẹ́ ó wà nílẹ̀ fún tọkùnrin ní o fún tobìnrin ní àtìpèlé àtìborùn ó wà nílẹ̀ ẹ lè rẹ́ǹtì ẹ sì lè wá rà bẹ́ẹ̀ ni ó wà nílẹ̀ bàbá ló ń tà body fit ni ẹni a tún máa pọ́n ìpolówó ọ̀yẹ́ láìpẹ́ láì jìnnà mo ní ìfi tó yín létí ni tòrọ́dún kérésìmesì lóde yìí. ẹ má torí mi rèé dàkú o. ìwọ lẹ́yìn ẹ. ẹ má torí wa rèé dàkú o. ẹlẹ́gẹ̀lẹ̀ mi lórí ẹlẹ́mìíyàwó. ẹlẹ́gẹ̀lẹ̀ mi lórí ẹlẹ́mìíyàwó. ẹ má torí mi wa. ẹni gèlè bá worí ẹ̀ ló máa wé o bàbá ló ń tẹ́ body fit ẹ fẹ́ gèlè ní o ẹ fẹ́ fìlà ní ẹ fẹ́ aṣọ òfin àbí ẹ fẹ́ lẹ̀kẹ̀ ẹ fẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ fẹ́ rùkẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ẹ kàn sí wa ìbílẹ̀ làwọn eléyìí ó kọjá àbíkíáfù ẹ kàn sí wa. lórí ọwọ́ yìí la máa palẹ̀ mọ́ fóònù àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni ẹgbẹ́ wa ẹ ṣeun oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ tó jẹun tí ò ṣẹwọ́ náà ó ṣeun àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ pàdé wa tó wá dọ̀la aláago kan lórí ètò Ṣọ́wọ́nyá bàbá wa Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Niger àwọn náà máa bá wa kó lè parí ìsìn closing in tẹ́ ẹ bá ti gbóòrùn lágbájá tán o lè parí ìsìn ló kù alright bàbá wa ó yá let's go. ó máa ró oró kango ó máa ró oró agogo ayọ̀ ó máa ró agogo ayọ̀ ó máa ró oró kange oró kango oró kange gbogbo tí mo bá wà ló máa ró lórílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró. Oró kango oró kange oró kango oró kange oró kango oró kange àti oró kango oró kange ilẹ̀ òní tó mọ́ ó máa rí. ó dàbọ̀ see you tomorrow God bless you.